Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ẹ làbọ́rú, ẹ làbọ́yè, hallelujah o. Èmi ọmọ yín náà ni Dr. ọmọ ọ̀dọ̀ àgbà. Mojúbà àkọ́dá, mojúbà ṣẹ̀dá, mojúbà lọ́wọ́ Ọlọ́run ọba Elédùmarè, ọba tó ní kọ́kọ́rọ́ ayé lọ́wọ́. Olúbíkí mojúbà lọ́wọ́ rẹ o. Ọ̀sẹ̀ ìbíkẹ́ mojúbà lọ́wọ́ rẹ o, mojúbà lọ bàbá tó bí mi lọ́mọ Ràímí oṣù ọ̀lálé o. Mo mọ̀ káyè ènìyàn mi lórígun mẹ́rin gbogbo àgbálá ayé tí a ti ń tẹ́rí sí èmi Dr. ọmọ ọ̀dọ̀ àgbà. Ẹ̀yin èèyàn mi nílà oòrùn, níwọ̀ oòrùn, ní gúúsù, ní àárẹ̀wá mo kí yín gan o. Ojú tẹ́ fi ń wò mí, ojú yín ò ní fọ́ ní àṣẹ Ọlọ́run ọba Elédùmarè. Mo tún dé o. Mo tún débì ṣe èmi o. Ẹ wá bì kan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan o. Mo fẹ́ sọ̀rọ̀ nípa oògùn ìṣọ́ra lọ́wọ́ èmèrè ọmọ, oògùn ìṣọ́ra lọ́wọ́ ẹlẹ́gbẹ́ tàbí èmèrè ọmọ. Mo fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀ lónìí. Mo káyè ènìyàn mi tí wọ́n bá sì darapọ̀ mọ́ YouTube channel mi Dr. ọmọ ọ̀dọ̀ àgbà fúngbà àkọ́kọ́. Ẹ subscribe sórí YouTube channel yìí. Eléyìí ò lè fún yín láǹfààní láti lè máa jàǹfààní àwọn ewé àtegbò tèmi ọmọ ọ̀dọ̀ àgbà ń fi kalẹ̀ àtèyí tá a ti sọ sẹ́yìn o. Mo kí yín gan, ẹ káàbọ̀ sáàrin wa. Kí ló ń pè ní oògùn yìí? Oògùn yìí jẹ́ iṣẹ́ kan tó jẹ́ wípé kò yẹ kí ẹni tó bá jẹ́ ọmọkùnrin kó má ní iṣẹ́ yìí lára o. Nítorí pé nǹkan kan nílé ayé tá a wà yìí. Ẹni bá sì wẹjú ó lẹ̀rù ń bà. Ẹ̀yin ènìyàn mi, àgàgà ẹ̀yin ọkùnrin, ẹ súnmọ́ bí o. Ẹ súnmọ́ bí, ẹ̀yin ènìyàn mi, ẹ súnmọ́ bí o. Ń tẹ́ ẹ nílò gangan leléyìí. Iṣẹ́ yìí jẹ́ iṣẹ́ kan tó yẹ kí ó wà lára àwọn ọkùnrin, àgàgà àwọn ọkùnrin tí a bá ti nífẹ̀ẹ́ obìnrin. Pàápàá jùlọ àwa èèyàn tí ò tí ì níyàwó nílé tàbí èèyàn tó ti níyàwó nílé gan, tó jẹ́ wípé ó ti níyàwó nílé ṣùgbọ́n ó tún ní àwọn kọ́ńkú báyìí níta. Àbí obìnrin ọkùnrin tí ò tí ì níyàwó nílé tó jẹ́ pé tó bá ṣe ń gbélé yìí a tún gbélé yun, tó bá ṣe ń gbélé yìí a tún gbélé yun. Ewu ń bẹ o. Ewu ń bẹ lóko ló ń gẹ́ lókè fúnra rẹ̀ gan, ewu ni o. Ẹ̀yin ènìyàn mi, ǹjẹ́ ẹ mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ obìnrin tó ń bẹ nílé ayé tá a wà yìí, púpọ̀ nínú wọn ló jẹ́ wípé wọ́n ṣòro balẹ̀, tí wọ́n ṣòro bá ní àjọṣepọ̀. Ọ̀pọ̀lọpọ̀ obìnrin mi tó jẹ́ pé eléré ọmọ, èmèrè ọmọ, ògbóǹtarìgì èmèrè ọmọ ọ̀dájú, tó jẹ́ wípé kò kọ kí ilẹ̀ kó ṣú láàárọ̀. Ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ló ti ṣàgbákò látara obìnrin. Ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ló ti gbà tara obìnrin ṣògo àbáwáyé rẹ̀ nù. Ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ló jẹ́ wípé ó tó ń ṣe ogun ìdílé kọ́, ègún ìdílé kọ́, èpè ìdílé kọ́, bí kò ṣe pé ó ti ṣàgbákò látara níbara ìbálòpọ̀ obìnrin. Wọ́n ti gbàbẹ sọ ògo pẹ̀lú árísì kítẹ́lẹ́dùmarè fún látòdì ọ̀run, ó ti ta ti bẹ̀ sọ́nù. Ẹ̀yin ọkùnrin, ilé ayé la wà o. Nǹkan táwọn bàbá wa máa ń lò látàrí wípé nǹkan ti ń kán bọ̀, ọjọ́ ti pẹ́, kò pé sí àsìkò tá a wà yìí. Iṣẹ́ yìí jẹ́ iṣẹ́ kan tó jẹ́ pé bí ọkùnrin bá ní lára tó bá ń pàdé mèrè ọmọ, ó ṣe gbogbo mèrè ọmọ ló níkà nínú oṣù pé mèrè ọmọ tàbí eléré ọmọ kan tó jẹ́ wípé òun máa ń ba ayé ọkùnrin jẹ́ ni. Kété tí ọkùnrin bá ń bá a sọ̀rọ̀ tàbí ó fẹ́ bá a níbálòpọ̀, ọkùnrin obìnrin náà bẹ̀rẹ̀ sí ní lé dànù. Kò tiẹ̀ nígbà fún kó fẹ́ òun, ó ní rárá kó mọ lọ. Kí ló dé? Ẹ̀ṣẹ̀ni tí mo lè fẹ́ ni. Kí ló dé? Àná ẹ̀ṣẹ̀ni tí mo lè fẹ́. Nǹkan bẹ nínú ayé ẹ̀yin ènìyàn mi. Ẹ̀yin ọkùnrin, bẹ́ẹ̀ bá ṣe ń gbọ́ iṣẹ́ yìí lọ́wọ́lọ́wọ́ ẹ lọ máa ṣe o. Ọlọ́run ọba ò ní já sírìn, àní sírìn, ayé wa ò ní bàjẹ́. Béèyàn bá gba ògo èèyàn téèyàn gba àrísìkí ara èèyàn,
ìwé odò yẹn sábà rìn o bẹ́ẹ̀ni lọ bẹ́ẹ̀ni náà ń lo sólẹ̀ kò ní rìn ṣiṣẹ́ o bẹ́ẹ̀ni náà ń lo bẹ́ẹ̀ni yẹn ń ṣe àwọn ájò yóò kàn rí pé wo ìfàsẹ́yìn tí ó bá èèyàn ọlọ́run ọba ò ní jẹ́ ká ṣàgbákò látara obìnrin o ẹ̀yin ọkùnrin iṣẹ́ yín rí o ẹ máa bá mi ká lọ báwo láò ṣe ṣe. à ń pèwé kan ní ewé kí ló fẹ́ fi mí ṣe à ń pèwé kan ní ewé kí ló fẹ́ fi mí ṣe àwòrán rẹ̀ lẹ̀ ń wò yẹn ẹ jẹ́ ń fi àwọn àwòrán ewé yìí hàn yín yóò lè ya yín láti ṣe a ó lè tètè dira èmi ọmọ yín náà ni Dr. Ọmọ Oòduà. ewé kí ló fẹ́ fi mí ṣe yìí òòjọ́ yẹn ni kẹ́ bá mi lọ wá ẹ bá mi tú tìdítìdí ìdí kan ṣoṣo ewé bọ̀bọ̀ àwòdì ẹ bá mi já ẹyọ kan ṣoṣo torí a máa fẹ̀ níwọ̀n bá ẹ já ẹyọ kan ṣoṣo ewé àgógó igún ẹ bá mi já ẹyọ kan ṣoṣo ewé má fọwọ́ kan ọmọ mi ẹrẹ ẹyọ kan ṣoṣo lẹ nílò orí ẹyẹ àwòdì ẹyọ kan pẹ̀lú àtàrí àjà ẹyọ kan ẹ jẹ́ ká jó ọ̀kìnní yìí papọ̀ tó bá lè jó kìnní yìí papọ̀ tán ẹ farabalẹ̀ bá mi lọ níbi ẹbu yìí èèyàn mẹ́rin lè lò èèyàn mẹ́jọ lè lò èèyàn mẹ́wàá lè lò kódà èèyàn ogún lè lò ẹ jẹ́ ká mú iṣẹ́ ìjẹ́ ká fi sí gbẹ́rẹ́ yóò ìbára àdíwá ká fi sí mẹ́sàn-án sáyà ká fi sí ọkọ̀ kan sórí kéríkì ara wa kẹfẹ́ bù yí ra ọ̀pọ̀lọpọ̀ èèyàn lè lò ẹ lọ ṣiṣẹ́ yìí ní kíákíá ẹ lè lọ sí báyìí nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ló ti gbà ṣògbó ayé rẹ̀ nù látara obìnrin mìíràn tàbí eléré àbọ̀mọ́ ẹlẹ́gbẹ́ kẹgbẹ́ ẹ mọ̀ sí mi gbọ́ kó ṣe gbogbo àwọn èmìrì ọmọ ló ní ká o ọ̀pọ̀lọpọ̀ èmìrì ọmọ mi tó jẹ́ pé àwọn dáadáa náà wá ṣe ìgbẹ́mìrì ọmọ mìíràn ni pé ọkùnrin kan lè dá dídà tọkùnrin ẹ bá dá àkàkó gbẹ̀san yóò mọ gbẹ̀san lára gbogbo ọkùnrin lọ ní ìwà bẹ̀rẹ̀ yóò wá sọra rẹ̀ di ejò tí wọ́n gé nírù yóò wá mọ gbẹ̀san yóò mọ ba ayé àwọn ọkùnrin jẹ́ lọ ètò ìsọ ayé mi o mo sì mọ tí mo ń ṣe ọlọ́run ọbọ ní fi wá sílẹ̀ ẹ lọ ṣe ní kíákíá èmi ọmọ yín náà ni Dr. Ọmọ Oòduà ó dìgbà.